Good afternoon, my people. This is your girl, Mashallah Gist TV. I am here again with another gist. Gist tẹ̀ ni àwọn olórí ló bá wí o. Àwọn olórí ni gist mi bá wí lẹ́nìí. Ṣùgbọ́n ká tó lọ sínú ẹ̀, ẹ jẹ́ kí n kí àwọn èèyàn mi. Ẹ̀yin èèyàn mi tẹ̀ wá nílé, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Nítorí pé ń subscribe sí fídíò mi. I say big thank you to you. Tí ò bá sí ẹ̀yin, kò lè sí èmi. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín fún àdúrótì yín, fún love yín towards my channel. Èmi náà love yín o. Mashallah ló ń kí yín o. Ní orí channel mi, mo máa ń sọ Yorùbá. Mo dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. Ẹ̀yin tí ẹ bá ti subscribe, ẹ lọ subscribe o. So that tí n bá post any gist, ẹ máa rí i. Ẹ ṣé gan ni, Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín. Ọwọ́ tẹ fi ń subscribe, ọwọ́ yẹn ò ní kan ìsàlẹ̀ àpò ní agbára Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́. Gist tèní òun ni lórí àwọn olórí. Ẹ̀yin olórí, ẹ̀mélòó ni Kábíyèsí fẹ́ bẹ̀yìn náà? Ẹ̀mélòó ni Kábíyèsí fẹ́ bẹ̀yìn? Wípé kẹ́ yọ̀ǹda palace fún ìyàwó àwọn. Ẹ fi ọ̀rọ̀ ẹ fi ṣí sí position ara yín. Ẹ fi ọ̀rọ̀ sí position ara yín. Tó bá jẹ́ ẹ̀yin ni Queen Naomi, kí lẹ̀yin fẹ́ ṣe? Tó bá jẹ́ ẹ̀yin ni Queen Naomi tó gbé ọmọ dání tó wà níta, kí lẹ fẹ́ ṣe? Queen Naomi try o. Queen Naomi try. Bí mo ṣe sọ lánàá nínú gist mi, ọkọ wọn níta. Tí èèyàn bá ṣì ń rí ọkọ tó ń sọ fún èèyàn pé ẹ lọ síbi báyìí, ẹ lọ síbi báyìí, ẹ move lọ síbi báyìí, ọkọ yẹn love èèyàn ni o. Ó dẹ̀ láàánú. Ṣé rí pé lénìí mo rọra ń sọ̀rọ̀ jẹ́jẹ́ ni nítorí pé mo fẹ́ kẹ́ ẹ ro nǹkan tí mo fẹ́ bá yín sọ. Mo fẹ́ kẹ́ ẹ ro dáadáa. Ẹ má lo agídí bíi Mariam. A ti mọ̀ pé Mariam alágídí ni. Ẹ má jẹ́ kí Mariam kó tiẹ̀ bá yín. Tí Kábíyèsí bá sọ pé ní ìsìn torí ẹ̀ lọ, àwọn divorce gbogbo yín. Níbo lẹ fẹ́ lọ? Ṣé gbogbo àwọn ẹni tí ẹ ti fẹ́ rí tí ẹ ti kọ̀ sílẹ̀ lẹ fẹ́ lọ bá padà? Àbí ẹni tó ti wà tó jẹ́ pé ó ti wọ menopause, ṣé òun ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa lọ wọ́kọ̀? Ẹ ro nǹkan tí mò ń bá yín sọ yìí dáadáa o. Ẹ gbé ìgbésẹ̀ kẹ́ ẹ kó lọ síbi tí Kábíyèsí ní kẹ́ ẹ kó lọ. Kẹ́ ẹ jẹ́ kí Queen Naomi padà wá sínú palace pẹ̀lú ọmọ wọn. Tí Kábíyèsí bá rí ayọ̀ tó rí ìdùnnú, ìgbà yẹn ni inú tẹ̀yin náà lè dùn. Tí Kábíyèsí tí ò bá wà happy, ẹ̀yin náà kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ wà happy. Ẹ̀yin náà ẹ wò láti bíi 2 years ni ìyàwó àti ọmọ Kábíyèsí ti wà níta. Báwo lẹ ṣe fẹ́ kí inú wọn dùn? Inú wọn ò lè dùn. Ẹ jẹ́ ká fi ọ̀rọ̀, ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ wo ara wa wò. Báwo ni inú wọn ṣe fẹ́ dùn? Ṣé inú wọn máa dùn ní pé ìyàwó àtọmọ àwọn wà níta? Every time tó bá ronú lọ síbẹ̀ nínú wọn máa bàjẹ́. Kábíyèsí ní pé ẹ selfish. Wọ́n ní tara yín nìkan lẹ mọ̀. Wọ́n ní kò sẹ́ni tó ń ro títà wọn. Èmi ń bẹ̀ yín ni o. Ẹ ṣe nǹkan tó máa múnú ọkọ yín dùn. Ẹ ṣe nǹkan tó máa jẹ́ kí ìfẹ́ ọkọ yín kó strong. Tẹ́ ẹ bá ń wo ìwà ọ̀dájú, ọjọ́ kan náà wà tó ń bọ̀ tó yẹ pé Kábíyèsí náà máa dájú fún yín. Ẹ wo Dr. Elizabeth. Dr. Elizabeth ò dàgbà tó ẹ̀yin tó kù náà. Ṣùgbọ́n she has a lot of experience and she's very intelligent in building home.
ẹ wo ìgbésẹ̀ tí wọ́n gbé láti mú Queen Naomi àti Kábíyèsí padà papọ̀ láti máa sọ̀rọ̀. Kí ló dé tẹ̀yin yòókù ò lè ṣe bẹ́ẹ̀? Nǹkan tí Kábíyèsí fi lè selfish ni. Ṣùgbọ́n kó tó wá dé pé ọ̀rọ̀ yìí ó ń lọ síbi tí ẹ̀ ní lérò, ẹ lọ move o. Ẹ move lọ síbi tí Kábíyèsí ní kẹ́ ẹ move lọ. Ẹ má tiẹ̀ jẹ́ kí Kábíyèsí bá yín sọ mọ́ kẹ́ tó máa dẹrù yín. Ẹ̀yin gan ló yẹ kẹ́ ẹ sọ fún Kábíyèsí pé okay, ẹ ti ṣe tán tẹ́ ẹ fẹ́ move o. Kán wá lọ ṣe àwọn nǹkan tó bá yẹ kán ṣe. Ẹ máa rí pé inú Kábíyèsí máa dùn, ẹ dẹ̀ máa níyì. Ṣùgbọ́n tí ẹ bá dúró di pé kí Kábíyèsí máa kó ẹrù yín síta pẹ̀lú àwọn security, bígbà tí wọ́n wọ́ yín lẹ̀ turuturu nìyẹn, yín ò ní dà. Ẹ gbé ìgbésẹ̀ o. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí, Ọlọ́run Elédùmarè á gbọ́wọ́ yín sókè o. Ọwọ́ yín tẹ́ fi ń tẹ subscribe, like, share. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Òkè òkè lọ́lá yín á máa lọ. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi o. God bless you. Thank you so much. Share this video, like and subscribe.